Organic hold on. Organic conscript lọ́wọ́. Àpò ọ̀kwábè náà kọ́ ti wọn. Àwọn wá lo ti suya ló wá jẹ yín. Àti suya, àti plan. We are happy that we are able to bring you here. We have a light refreshment for you. We have a little gift for you. But from this day forward, Makwe Ogawa, the DG of CGI, will say expatiate further on the few stuff that we have for you today. CGI! CGI! On APC mandate we stand. CGI! Àwọn tí wọ́n kéré bí tó ti ń wéré mi láti kékeré. Ẹ̀rí pé máa sọ pé mo jọ èèyàn kan. Mo jọ ẹni méjì. Ìjọlórí burúkú rí. Tí n bá jọ K1 máa jọ Mọ́fì. Ó wà ní Amẹ́ríkà. Ìṣe Mọ́fì bí ìyó. Mọ́fì bí ìyàkúrò mi. Àbí MC Mọ́fì Abẹ́òkúta. Mi ò jọ MC Mọ́fì Abẹ́òkúta náà. Amẹ́ríkà ni mo jọ. Ìyá ò kọ́là. But frame kan náà la jọ ní. No. Ìyá mi Abẹ́mi, Madadm Saje, like I used to tell you, ọ̀gá ni wọ́n jẹ́. Tó bá ti lè fún bàbá Balógun ní respect, gẹ́gẹ́ bí ọ̀gá tó wá yọ Madadm Saje lẹ̀. Madadm Saje pẹ̀lú àwọn bàbá Balógun òjò ti ń pa púpọ̀. Ọjọ́ ìfẹ́ la wà ọ̀dẹ́ má jẹ́ ká ṣẹ̀fẹ̀ yẹn kọjá òdodo ọ̀rọ̀ kò dẹ̀ ní ń wà ká ta àbùkù fún anybody bí torí pé wọ́ọ̀ tiẹ̀. ó tẹ̀lé kan alábùkù lé nínú àwọn àdúgbò. ọ̀gbẹ́ni gbogbo ẹ̀yà àgbélébù mi thank you ọlọ́run ló pè bẹ́ẹ̀ ìmọ̀tò ṣẹlẹ̀ ní pé báyìí wọ́n ti sáàbù tí a ṣe fún yìí tábà ní ipá àti agbára láti ṣe jù báyìí lọ we will definitely do it ṣùgbọ́n wọn bá ta ní òun la fi ṣe fún yìí àwọn àfi àsìkò sọ fún pé ẹ̀pẹ́ láyé o látòrí àdìo títí dé orí àwọn láàsì inú ọmọ yín kò sí ìtẹ́ máa fọwọ́ yín gbé wọn sí i. ẹ ti ní ìràwọ̀ ọlọ́run ò ní dá yín padà sí eléré àná ìràwọ̀ yín ò sì ní fi yín lẹ̀ lọ torí ọ̀pọ̀ lájọ́ ń ṣiṣẹ́ yìí wọ́n wà ṣùgbọ́n ìràwọ̀ wọn ó ti fi wọ́n lẹ̀ lọ àwọn dẹ̀ ṣì wà láyé lágbára ọlọ́run ọba aláàánú jùlọ láti kékeré yìí kó tó di pé bímọ tẹ̀tọ̀ lọ́dọ̀ ọkọ ilẹ̀ tí ń ṣiṣẹ́ yìí títí dè ní òkìkí yóò wọlé òkìkí yóò ní mú òkun. gbogbo àwa tá à ń bá yín ṣàjọyọ̀ lẹ́nu tínú wa ń dùn lágbára ọlọ́run ẹ̀ ní fojú sunkún àwọn ọmọ. àwọn tẹ́lẹ̀ jẹ́ contemporaries wà ń bí àwọn tí senior àwa tẹ́ senior wà ń bí àwọn tí wọ́n tún ń bọ̀ lẹ́yìn tiwa náà wà ń bí ẹlọ́rẹ̀ ń bí ẹlọ́mọṣẹ́ ń bí ẹni gbogbo àwọn tẹ́jọ jẹ́ déédé lágbára ọlọ́run bó ti ń dùn tó ń tán yìí kò ní padà kan fún gbogbo wa. ọjọ́ bí yìí ó ṣẹlẹ̀ ní ìgbà tí à ń kàǹpé fún Bọ́lá Ahmed Tinubu ó ṣe déédé àsìkò yìí ẹ mú àsìkò yìí sí rere tó bá ti di on the 25. tó bá tún wá di ọdún tó ń bọ̀ inú ayọ̀lẹ́ máa fi rántí pé bàtí bàbá yìí fẹ́ wọlé ìgbà náà máa ní birthday mi tó máa celebrate mi bó ṣe máa bọ́ lẹ́nu yìí pẹ̀lú ayọ̀ àti ìdùnnú lè máa fi sọ ní agbára ọlọ́run ẹni tí mò ń wò
ló máa wọlé lágbára Ọlọ́run. Ẹni tí mò ń wé ló máa wọlé lágbára Ọlọ́run. Ọlọ́run ò ní fi ẹni ìdójú ti wà. Àríbẹ̀ àṣẹ ẹ̀. Bàbá Kòkó, ẹ̀kọ́ kàlẹ́, men leader. We are celebrating the women leader today. Then, ó ń pòwe fẹ́yìn náà. Àdúpẹ́ pé kì í ṣe tìkú là ń ṣe lénìí. Àwọn tá a ṣàjọyọ̀ fún women leader lénìí. Dájúdájú náà, inú men leader gbọ́dọ̀ máa dùn. Wípé àwọn ọmọ wọn, àwọn tó wọn, àwọn àbúrò wọn, àwọn ń ṣe bẹ́ẹ̀. Inú aṣẹ́wó tó re Mẹ́kà gbọ́dọ̀ máa dùn. Pé wọ́n celebrate ọ̀rẹ́ mi. Dájúdájú ìdùnnú ni òun gan-an celebrate. Lágbára àti sorry Kẹ́hìndé tó ń ṣe birthday Yétúndé Wùnmí tí kò mọ̀ bó ṣe fẹ́ gbé ọ̀rẹ́ ẹ̀ dé sáré tí gbogbo ẹ̀ lójú tó lágbára Ọlọ́run ò ní yà yìí àfún Yétúndé Wùnmí ní yàrá ó dẹ̀ kọ̀ kò sún yàrá ẹ̀ ó dẹ̀ kò lọ bá láì ṣe yẹn lẹ̀ wọ́n báyìí pé àbá pípù yìí àbí wọ́n ṣe wá rí pé ìfẹ́ ni mo wá yọ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ bá Yétúndé Wùnmí ẹ̀yin ò sí lé lóòótọ́ àti lóòótọ́ mo ti jẹ́ kó yé mi kání kì í ṣe irun white tí Yétúndé ní máa ti rún gidi. Mo tún sọ fún ọ̀rẹ́ ẹ̀ pé ìsàdọ̀lúkọ̀ cameras Yétúndé. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.